Your Excellency President Bola Ahmed Tinubu PBAT. Bàbá, mo kí yín pé ẹ kú oríire tí wọ́n yẹ anniversary ní orí ìjọba Renewed Hope. Mo kí yín pé ẹ kú àjàyè bó tiẹ̀ ti lè jẹ́ pé àwọn eléròkèrò wọ́n ní ẹ lè lo ọdún kan ní orí àléfà ṣùgbọ́n ẹ ti fi wọ̀n wọ́n pé ẹ kì í ṣe ìran àkàlàmàgbò, ìran igún òun ní àjẹgún òun dẹ̀ ní igún ń jẹ ẹbọ. Ọlọ́run ọba á túbọ̀ máa fún yín ṣe, Ọlọ́run ọba tì yín lẹ́yìn kò ní tì yín lójú, Ọlọ́run ọba túbọ̀ máa fún yín ní ọgbọ́n, á fún yín ní òye àti agbára láti lè ṣẹ́gun orílẹ̀-èdè Nàìjíríà. Sáà ṣẹ́rí èmi ò ní pa irọ́ fún yín o, ní àwọn area kan ìjọba ẹ̀mí ló kàn ẹ̀ ń try, ṣùgbọ́n ẹ má jẹ́ kí ìjọba ẹ̀mí ló kàn yìí, ẹ má jẹ́ kí ó kàn wá wọgbó, ẹ má yẹ kó kàn wá wọlẹ̀, tìtorí pé àwọn area méjì tó ṣe pàtàkì sí ẹ̀dá ìjọba yìí Odo òun ni ẹ̀yìn wà kò tiẹ̀ tí gbérí rárá. Èmi ò fẹ́ fún yín ní F9 gẹ́gẹ́ bí scorecard tí ó wà ní ọwọ́ mi torí mo mọ̀ pé bí a ṣe ń bá lọ yìí ìjọba yín ẹ̀ ti ọwọ́ bọ àwọn area méjèèjì tó kù díẹ̀ káàtó. Other areas ìjọba yín ẹ̀ ń try ṣùgbọ́n ṣe rí ní orí economy àti orí security Odo lẹ́yìn wa o, tìtorí pé wọ́n ní ìyà méjì ò kí ń jẹ òkú ìgbẹ́, ebi ò lè máa pa wá ká tún máa sàsálà fẹ́mi wa. Kò sí state kankan tó secure mọ́ ní inú Nàìjíríà including Abuja níbi tí ẹ̀yin gangan ń gbé ní orí góńgó imú yín insecurity ìṣẹ̀lẹ̀ ń bẹ. So ká wá ṣàánú wa, kẹ́ ṣàánú àwọn ọmọ Nàìjíríà àti àwa tí à ń gbàdúrà fún yín pé kí ìjọba yìí kó má bàjẹ́, kí ojú má bàa tì wá, tìtorí pé púpọ̀ nù àwọn ọmọ ẹgbẹ́ APC wọ́n ń gbé orí wọn sí abẹ́ aṣọ ni. Wọn ò lè bọ́ta láti yangàn pé àwọn ń ṣiṣẹ́ fún yín, wọn ò lè bọ́ta láti sọ pé ìjọba tí àwọn canvas àwọn èèyàn fún òun ni eléyìí. Ẹ má dojú tì wọ́n, ẹ má dojú tì wá, ẹ má dojú tì ara yín. Ella part 1. Mr. Akalamagbo. President Tinubu Akalamagbo. Ella part 2. President Tinubu Igun. Mr. Igun ti ń jẹbọ, ìran Igun ní ń jẹbọ. Ìran Igun. Ṣé àwa ò mọ̀ pé bàbá Tinubu ti digun? Mo sọ náà, mo wí o. Mo ní bàbá Tinubu ẹ̀yin máa kówó lórí ẹbọ, àṣẹ ti digun fúnra lára yín. Mr. President Tinubu, Mr. Igun ti ń jẹbọ. Wọ́n lẹ́ẹ̀kì ṣàkàlàmàgbò, àkàlàmàgbò ní ń jòkú, ìran Tinubu ní ń jẹbọ. Bàbá Tinubu wọ́n ní Mr. Igun ni yín. Igun ò dáa. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi tẹ́ mọ̀ nípa Mr. ẹyẹ igun. Ẹ jọ̀ọ́ kí ni ẹyẹ igun wà fún? Wọ́n ní igun máa ń jẹbọ. Ẹyẹ tó dẹ̀ ń jẹbọ yẹn kò ń ṣe ẹyẹ tó dáa. Ẹyẹ tó ń jẹbọ tó ń lọ sórí ìta mẹ́ta tó ń ṣa ẹbọ jẹ. Ẹ jọ̀ọ́ kí lẹ mọ̀ nípa Mr. Igun? Ẹyẹ igun. Torí ẹyẹ igun ni wọ́n fi qualify Mr. Tinubu president. Wọ́n ní igun ni. Wọ́n lẹ́ẹ̀kì ṣàkàlàmàgbò. Mr. President wọ́n lẹ́ẹ̀kì ṣàkàlàmàgbò. Mr. Tinubu ìran igun ní ń jẹbọ. Mr. Tinubu abalájọ tó ń ṣá gbogbo wa jẹ ní Nàìjíríà. Abalájọ yín Mr. President Tinubu, Mr. Igun, abalájọ tẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣá gbogbo everything, ṣíṣá jẹ ni, ṣíṣá ni anything available, ṣíṣá jẹ ni. Ẹ tún lọ ṣá owó pensioner jẹ. Ìyẹn nìkan kọ́, ibẹ̀ kọ́ là ń lọ, ibẹ̀ nìkan kọ́ là ń lọ. Bọ̀dá mi Òṣòdì, ẹ pẹ̀lẹ́. Ṣé Ọ̀túnba ni àbí Baálé Òṣòdì? Èké tó bá jẹ́ ń bẹ̀ bàbá mi Abísóyè. Ọ̀rọ̀ pọ̀, ọ̀rọ̀ onítán lẹ́nu yín. Ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe bọ́ síta yẹn bá mi encourage gbogbo àwọn boys bàbá Mr. Igun Tinubu. Ẹ ní kí wọ́n bọ́ síta kó fohùn lẹ̀ fún Mr. Igun kán lè mọ̀ wípé
níbi tá a bá dé everybody máa fohùn lẹ̀ fún yín enough of you Mr. Igun ṣé ti rí bàbá Ọ̀ṣọ́dì wọ́n lè ń bójú wa jẹ́ yìí wọ́n ní àsìkò tó kan àwọn yìí o kó má padà lọ kàn wọ́n wọn gbó igbó nìkan lẹ́yìn sọ ní Mr. Ọ̀ṣọ́dì ó bá jẹ́ pé igbó ni ẹ̀yin ló ń kàn yín lọ ìkòlà bẹ̀bẹ́tà inú igbó kọ́ o ìjù gbére wọ́n á wọgbó lọ sánsan inú ìjù tó sẹ́ni tó máa mú yín jáde ibẹ̀ ni èyí tó kàn yín àwọn èyí tó kàn gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó ń kàn yín lọ o gbogbo ẹ̀yin tẹ́ lọ ní òpù nínú Tinubu ẹ̀yin ò tí ì gbọ́ ni wípé Tinubu ìmọ̀tara ẹni nìkan ti jẹ́ ìfún àtẹ̀dọ̀ ẹ̀ gbogbo bá ṣe yọ ṣe pariwo yìí báyìí sí eré 2027 ló ń sá lọ́dọ̀ tiẹ̀ àtàwọn kọ́kọ́sì àwọn bàbá gbàjà wọ́n ti parí tenure first tenure 4 years ẹ̀yin lẹ́sìn ní hope yẹn sọ ní renew hope dúró bẹ̀ kó máa dúró de renewed hope ṣé wọ́n ní ṣọ́ ní hope ṣé wọ́n fún ẹ ní hope tẹ́lẹ̀ débi tó ń renew ẹ̀ tán máa ní hope yẹn expire ṣé o gbọ́ nǹkan táwọn brother àwọn boy tèmi ta máa pè wọ́n bẹ́ẹ̀ níbẹ̀ má ti lọ sókè níbẹ̀ má fi kìíní gbé mi wọ́n lè máa kàn wọ́n wọgbó nígbà tí bàbá Ọ̀ṣọ́dì máa ṣe paríparí ẹ̀ wọ́n lè ti bojú wọn ó ṣe Ọlọ́run ò bojú mi jẹ́ ó fẹ́ rí mi sọ̀tà lẹ́nu àwọn bọ́ìsì yín Mr. Igun President Igun Tinubu àwọn bọ́ìsì yín tọ́nà bàbá yẹn ni wọ́n canvas ẹ má jọ padà wá canvas ní 2027 ẹ sọ pé ẹ ṣe mọ́ ẹ dìbò fò mọ́ wọ́n ní ẹ wájàre Mr. Igun wọ́n ní gbogbo àwọn bọ́ìsì tó ń tẹ̀lé yín pátápátá lẹ ti bójú wọn jẹ́ ẹ lábàánú Mr. Igun bójú wọn jẹ́ àti ìgbọ̀pọ̀ ti lọ ní APC ti lọ ń bẹ bàbá ń bọ̀dé padà báyìí pé against 2027 bẹ́ẹ̀ la dẹ̀ ń gbọ́ ní 2027 yẹn náà at the same time pé Ṣèyí Tinubu ló fẹ́ become Lagos State àtúngbẹ́ pé wọ́n lọ ń bẹ àǹbọ̀dé àti ẹ̀wà mi létà ó dà pé APC gan ti wà confused ẹ máa wà confused ayé yín ò dáa olóbùkún ni gbogbo yín ẹ ti síwín wọgbó òsín ẹ bá ń gbọ́ òsínwó ènìyàn ìjọba Nàìjíríà òsínwó ènìyàn wọ́n ti ya wèrè ìjọba tí ò lè san 100,000 minimum wage tó ń subsidize ààjì 99 billion ayé yín ti run. Nigeria government Tinubu Mr. Igun ẹ ò lè subsidize ẹ wo òyìnbó igan náà ní jàre àwọn tẹ lọ subsidize oúnjẹ fún àwọn aráàlú ẹ lè ṣe yẹn ẹ̀yin wá ń kó 90 billion àbí 99 billion èyí ló ná pé gan billion ṣá 90 ó bẹ̀rẹ̀ láti 90 ẹ wá kó lọ ó di Mecca àbí Saudi ó di Saudi Arabia lọ gbàdúrà lásán kákan lẹ́kọ̀ọ́ lásán kí ló dé ní ìlú society ó country tí ebi ti ń pa àwọn èèyàn táwọn èèyàn ti ń dákú láàrin ìgboro bàbá Tinubu Igun nìyín lóòótọ́ èmi wá fi àtàkàlàmàgbà àti Igun méjèèjì nìyín combination àkàlàmàgbà ọ̀pọ̀ àti Igun together with Mr. Tinubu ẹ̀ lè ṣe sóore for anybody ọmọ Yorùbá ẹ̀dẹ̀yìn lẹ́yìn Tinubu he has nothing to offer any one of you highest of the highest tó nídìí láyé òun ló ti wà ṣe fẹ́ dọlọ́run náà abẹ́fẹ́ lọ dìbò pẹ̀lú ẹfẹ́ jọ lọ́run ni kò tún sí nǹkan míì mọ́ ẹ̀dẹ̀yìn lẹ́yìn ẹ̀ yóò hàn yín lé ok wọ́n ní gbogbo yín báyìí sìn Tinubu ti bojú yín jẹ́ ó ti fẹ́ rí yín sọ̀tà lẹ́nu àwa lọ̀tá yín èmi ọ̀tá yín ìkan lára ọ̀tá yín torí mo wọ̀nù yín ẹ má campaign fún wọn bàbá Tinubu ò ràn yẹ anybody ìmọ̀tara ẹni nìkan ni wọ́n wà fún láyé wọn gbogbo bẹ́ẹ̀ ṣe ń pariwo ten lamẹ́ǹtì bẹ́ẹ̀ ṣé ó kan family wọn náà wọ́n ní burúkú owó wọ́n ní gbẹ̀gẹ̀dẹ̀ owó burúkú owó ṣe bẹ́ẹ̀ rí ìgbéraga àbẹ́yìn ò rí ìgbéraga mọ́mí Rẹ̀mí Tinubu ní ọjọ́ tó ń sún ẹ̀rìn wọn yìí ni ó ní ẹ wò ẹ jẹ́ kó rí gbogbo yín pé o ẹ wá ń bí àkùrọ̀ tí wá ti lómi lódò kò lómi ní kinní kan kójò tó tún wá rọ̀ sí o extra lójó àwa ní burúkú owó ṣé mo parọ́ wọ́n lè má wàá sọ bẹ́ẹ̀ mi ṣe sọ èmi kàn help wọn láti bá wọn ṣàlàyé dáadáa kó lè yí ẹ̀kọ́ tí wọ́n mìíràn lọ́jọ́ inauguration lọ sórí Google kó lọ wá fídíò yẹn ṣé wọ́n sọ bẹ́ẹ̀ don't come for me o if you come for me I come for you ojú bẹ́ẹ̀ lọ.
wọn kúkú ti sọ pé ẹjọ́ náà pé fún àwa Yorùbá ẹjọ́ yìí ni ibi tá a bá rojọ́ yìí dé ẹjọ́ gan amọ̀ pa rò níbi tá a bá dé Tinubu a máa rojọ́ pa ẹ́ mọ́mí Rẹ̀mí Tinubu bá ní ẹyọ extra lójó akọ̀rọ̀ tí wọ́n ti lómi lẹ́tẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ó ní ẹ̀rù ẹ̀yin Nigerians ẹ fáwa ní support yín la fẹ́ kẹjẹ́ kárí ìjọba ṣe àwa lówó àwa òwà kówó yín jẹ o àwa fẹ́ fi ẹ̀pù yín ni a fẹ́ ẹ̀pù yín ni tẹ́bàdélẹ̀ ìgbà ẹ̀yin lẹ́mọ̀ bẹ́ẹ̀ fẹ́ àwa ti jẹ́ ná àmọ́ tí mọ́yè yìí jẹ ìwọ nà ìwọ pápá ìwọ nà ìgẹ̀gẹ̀ here we are today àfìgbà tó di bí oṣù mẹ́ta ní mọ́mí Rẹ̀mí Tinubu tún fi gbé ìta mo ní màámi Rẹ̀mí what can fa kí ló tún ṣe lè ta ló jẹ́ yín lẹ́ẹ̀kan náà àfìgbà tí mọ́mí Rẹ̀mí ní my husband does not have a magic finger ọkọ mi Tinubu Mr. Igun kò ní magic finger tó lè fi ṣe abracadabra láti change situation Nàìjíríà bọ́ ẹ̀ sọ yẹn tẹ́lẹ̀ mọ̀mọ́ nígbà campaign lè ṣe as a matter of fact bí ìlú ṣe le koko tó nígbà yẹn ní ayé bàbá àṣọyù Buhari ẹ̀yin àtọkọ yín lẹ ń gbógun ti irú àwa ìta ẹni ká má dá sí ọ̀rọ̀ ìjọba Buhari mọ́mí Rẹ̀mí ṣé mo yẹ bẹ́ẹ̀ ṣe máa ń praise ìjọba Buhari ó ló gbìyànjú ó ṣe gudugudu méje òun yá mẹ́fà ó try o kò easy o ṣé wọ́n wá lè tún Nàìjíríà ṣe láàrin ọdún 8 ni ṣùgbọ́n tẹ̀yin bá débẹ̀ bàbá Tinubu dẹ̀ ti jẹ́ kẹ́ yé everybody pé ibi tí Buhari tó stop sí ibẹ̀ làwọn ń ṣe kí ni àwọn máa continue wọ́n ti wá continue báyìí wọ́n ti wọgbó lọ sòsè okùn tá a máa fi mú bàbá là mú mí ìrírù wọn rí wọ́n ya wèrè ju màálù lọ bàbá Tinubu sán lórí ju màálù lọ ẹ mọ̀ kí màálù ya wèrè mọ́yàn lọ́wọ́ láàrin ibi tẹ́ kó wọn sí kẹ́ máa mú okùn dání jẹ́ àfọkùn sí ẹ lọ́rùn dúró kó máa lọ àrí bàbá Tinubu mú o Mr. Igun ìran Igun tí ń jẹbọ Mr. President Tinubu Igun I hate the Nigeria we hate the tí o mọ̀ ọkọ̀ àǹkọ́ síbi comment section ibi tí mo mọ̀ jẹ́ mẹ́rin Nàìjíríà we hate bàbá Tinubu we hate ẹ ti fi ebi ẹ ti fi pàwọn èèyàn we hate nínú hunger we hate Mr. President Igun Nàìjíríà we hate insecurity Nàìjíríà we hate ebi pa wá o Nàìjíríà we hate health sector is 0 ní Nàìjíríà we hate bad road everywhere Nàìjíríà we hate educational system is 0 kí náà hẹ́ẹ̀lì lára yín bàbá Tinubu ọ̀rọ̀ yín ò wá yé mi ó dẹ̀ pé wọ́n ti ṣògùn sí yín ni ẹ wá ẹni ẹ mọ̀ pé ọmọ yín ni mí mo fẹ́ ẹ̀pù yín ni ṣe rí gbogbo àwọn tó súnmọ́ yín pátápátá ẹ jẹ́ lògùn kẹ́ lè rí mi dáadáa kẹ́mi kan lè rí yín dádì mi Tinubu olódòdè Mr. Igun ẹ wá ẹ jẹ́ àwájọ tẹjú mọ́ra wa ẹ jẹ́ ń lògùn kẹ́yìn náà ló ti yín ṣé bàbá ń lògùn dẹ́ pé bàbá ń lògùn kájọ tẹjú mọ́ra wa ká wú ara wa rí ẹ wá dádì mi mo fẹ́ advice yín olóbùkú làwọn ọ̀tá wọ́n ti ẹ́ńtà yín o ẹjọ́ ẹ̀yin èèyàn ẹ̀ẹ́pù ayé mi ó dẹ̀ pé Mr. Igun Mr. President wọ́n ní Mr. Igun ni wọ́n kì í ṣe Mr. Kalamagbo wọ́n ti ẹ́ńtà yín àwọn ọ̀tá yín ti gẹ́ẹ̀tì yín ẹ̀ẹ̀kan mọ́ fúnra o Mr. Tinubu Mr. Igun wọ́n ti ẹ́ńtà yín àwọn ọ̀tá yín ti ẹ́ńtà yín finally ojú yín ti bó bàbá wọ́n ti ṣògùn sí yín oògùn ilé ìmú yín ó wọlé ṣẹ́ẹ́ ẹni rògùn o ṣiṣẹ́ ni ṣiṣẹ́ náà fi ṣe yín o ọ̀nà àtìgbà tẹ́ ti dé orí àpèrè gẹ́gẹ́ bí pírẹsidẹ́ǹtì sà ẹ ló ẹ kàn ń ṣiṣẹ́ ni ṣá
notice fúnra fúnra ni kàn máa ń ṣìṣe ṣá nǹkan táyé ò bá fẹ́ òun lẹ́yìn máa ń ṣe nǹkan táyé fẹ́ ṣe tẹ́ bá máa wá túnṣe mí wàláhì wá wọ́ọ̀sì ìyẹn á tún wá wọ́ọ̀sì ó dà tẹ́ bá nírọ́ àtìgbà tẹ́ ti become president ẹ mention kan ẹyọ kan tẹ́ get right kò sí nothing gbogbo ẹ̀ wá ń bàjẹ́ lọ ìgbà tẹ́ máa wá wèrè làwọn tó ń ṣoògùn sí yín àwọn tó hètì yín o wọ́n wá tún lọ ta epo sí fún yín kò tiẹ̀ wá yé yín mọ́ gbogbo ẹ̀ wá dojúrú bí ẹsẹ̀ télọ̀ bàbá kí lẹ wá lọ síbi national anthem kí ló kan Nàìjíríà present situation pẹ̀lú national anthem ẹ wá lẹ̀ hẹ́ẹ̀dì kí ló ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà tó ń hẹ́ẹ̀lì ṣé the same Nàìjíríà tá a bá gbé táwọn èèyàn gbé passport tó ń travel ọ̀tọ̀ láyé ẹ wọ́n á yọ ẹsẹ̀ gbé báyìí ni America, Europe, Asia, you are welcome. We hope you enjoy your flights. Enjoy your stay. Take good care of you. Make sure you enjoy your stay. We wish you well. Thank you. God bless you. Bye. Where are you from? Nigeria? Can you please stay aside? Ṣé Nigeria tẹ́ hélì nìyẹn? Bàbá Tinubu kí lẹ wá lọ sọ́dọ̀ Nàìjíríà wìhédì kí ló dé ṣé àṣàsí yẹn ló mú yín sánsan ni kò lè dá fáwọn tó ń ṣe yín wọ́n ń ṣe yín gan sánsan mọ́ àdúrà ìrànlẹ́ àbí torí ẹ̀yin náà ti ní bàbá Tinubu ti fúnra wọ́n ti mọ̀ pọ́n ti gẹ́ẹ̀tì wọn pé oògùn àṣìṣe náà fi kàn wọ́n òun náà ṣe lọ subsidize hajj ní 90 billion wọ́n kó elérinrun ọmọ ní í ṣe bẹ́ẹ̀ kìkìdá elérinrun akótilétà òun ló lè hùwà bẹ́ẹ̀ yẹn akótilétà ní yín sà elérinrun ní yín sà ẹ rí iṣu wọ́n wá slice ẹ̀ ní tútù wọ́n dín o kì í ṣe pé slice fried yam o wọ́n láwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ò lè ra odidi iṣu ẹyọkan túnbà ẹyọkan báyìí wọ́n wá ń gé fẹ́lẹ́fẹ́lẹ́ láyé ilé ayé yìí fẹ́lẹ́ o Tinubu fẹ́lẹ́fẹ́lẹ́ láyé Tinubu ti mú Nàìjíríà fẹ́lẹ́ o à ń jẹun yóò kò ṣẹlẹ̀ mọ́ Nàìjíríà of today kò ṣàrí nǹkan kan fi sí kinní kan kó fi rónú ni o ibi tí Tinubu bá yé Nàìjíríà jẹ́dé nìyẹn wọ́n láwọn tán kànfàsì tẹ́ kówó fún tán kànfàsì gbogbo wọn pátápátá náà ní gbogbo wọn náà ti dẹ̀yìn lẹ́yìn yín Mr. Tinubu Mr. Igun wọ́n ní gbogbo àwọn bóyìsì yín pẹ́ ti bójú wọn jẹ́ páwọn go expect pé rádaràda ẹ̀ ṣòṣì bí iṣẹ́ as a president. mo ń bọ̀ ẹ jẹ́ wá fún yín ní nǹkan kan Mr. President. President Tinubu àgbákòbá ọ̀rẹ́ yín ó dẹ̀ ń sòótọ́ fún yín ẹ̀ wá gbọ́. Just like I have a wife, do I want to be married? Question number one. So, in Nigeria, do we want to be one? It's an assumption that we want to be. It's a terribly big and wrong assumption. Because when I went to Croatia, Croatia was part of the 6 countries that formed Yugoslavia. Right now, they're doing very well. Macedonia is doing very well. Slovenia is doing very well. Slovakia is doing very well. So nothing says that we must be one country. Nothing. It's not sacrosanct that we must. It is not by force. It is not working. Bàbá Tinubu ṣe gbọ́ nǹkan tí ọ̀rẹ́ yín Àgbákòbá tó sọ. Ó ní kò sí nǹkan tó sọ pé dandan Nigeria must be together. Ìrọ̀lẹ́ ń pa. Torí ẹ bá mi bèrè lọ́wọ́ bàbá Tinubu pẹ̀lú èjì yín àti gbogbo everything. Ojú ayé eye service wo lẹ́sẹ̀ tó ń wá kiri. Tá lẹ̀ ń ṣe eye service fún. What are you still expecting from anybody? Nothing. You have it all. Na lie. Bàbá Tinubu, you have it all. Ẹ jẹ́ kó ní kálukú máa bá tiẹ̀ lọ Nàìjíríà. Ẹ má sọ pínpín Nàìjíríà, ẹ má sọ di ogun. Àìlè pín ní ìrọ̀rùn òun lẹ́ ń gbé Yugoslavia, Czechoslovakia, kìnìkan kíákíá. Everything oníkálukú ti kí ẹ̀ dànù. Oníkálukú wà láyé rẹ̀. Wọ́n sì ń ṣẹlẹ̀ ayé wọn tí kò nira, kò rújú. Ẹ jẹ́ kí a pín
ní ìrọ̀wọ́ ìrọ̀rùn. Ẹ má jẹ́ kó dìgbà tá ọmọ ìyá àti bàbá máa tọ́jú tàtàtà síra wọn. Ẹ jẹ́ a lọ, ẹ fi wálẹ̀. Bàbá Tinubu ṣe nítorí kán lè sọ pé unity lẹ lọ gbé Nàìjíríà wíyéèdì. Ẹ wá kọ́ in brotherhood we stand. Brotherhood èwo? Ẹ̀yin politicians tẹ́ ìrúlu Nàìjíríà lẹ wà ní brotherhood. Àwọn ò bá yín sí brotherhood orí burúkú wo lẹ̀ ń hold. Ẹbí rántẹ̀bù ní gbogbo yín jọ wà lọ́ṣẹ́ pé èmi ló kàn ẹ̀ ń pàṣẹ síra yín ni. Ta ló ní brotherhood? Who was brotherhood in Nigeria? Ní kí ló fa rubbish? Baba, though tongue may change, tongue may differ, a language may differ, kìnìkan may differ, but in one we stand. Ta ló sọ fún yín bẹ́ẹ̀? We are not standing one. No way. Tongue yẹn gan-an níbi tí problem ti bẹ̀rẹ̀. A gbọ́ra wa. Bí Yíbò sọ̀rọ̀ kò gbọ́ mi. Mi Yorùbá sọ̀rọ̀, Yíbò ò gbọ́ mi, mi ò gbọ́ Yíbò, ń gbọ́ panyá, a sì pera wa wọ́n irọ́ là ń pa. Kọ́ṣọ́ ò pa wá pọ̀, everything wa ló yàtọ̀. Look mi yàtọ̀ sí ti Northern yàtọ̀ sí mi. Kí ni wèrè? Irọ́ lẹ̀ ń pa torí àtijẹ ti yín nìkan. Ó lẹ̀ ń bá kiri lẹ́ṣẹ̀ wá fẹ́ para yín kú. President Tinubu igun. Wàhálà yín pọ̀. Wàhálà yín ṣe kí ni? Wàhálà yín pọ̀. Ẹ̀yin náà ẹ wá wò. Mo fẹ́ kẹ́yin èèyàn kẹ́ wá wo situation Nigeria bí tó critical dé. Àwọn NLC báyìí wọ́n ti bẹ̀rẹ̀ strike. Anybody tí ó bá ti obey ẹ ṣàlẹ́gbà ọ̀rẹ́ ẹ wá gbọ́. It is no longer news that some families are going through a lot, but it is very disheartening seeing such kind of a thing in the market today. It has gotten to the extent that a lot of families can no longer afford 2 full tubers of yam. I interviewed this seller today and I asked her, why is it that yams are being cut and tied into nylon like this? And she explained to me that a lot of families can no longer afford the full tuber of yams. Hence, they had to cut it into tiny pieces like this so that some such kind of people can be able to eat yams. It has gotten to this level. Oh my God. Please and please, if you find such kind of people in your area, please kindly help. Kindly help. The country is not friendly. Okay, everybody come back. But ẹ jẹ́ ká jàjà yìí. Àwọn politicians ṣé wọn máa gbádùn? Lẹ́yìn òṣìṣẹ́ tẹ́ ń ṣiṣẹ́ tẹ́ bá fẹ́ gbádùn. Oníkẹ́ máa wá síbi ẹ má wá. Ẹ jẹ́ ká ti government work. Tabako mi à ń lọ court, à ń lọ hospital. A máa ṣí anybody wọ́n ti ní kọ́ lọ kó ẹgbà wá. Ẹgbà. Ṣé máa ní ẹgbẹ́ tí wọ́n fáyà? Ẹgbà pẹ̀lú wèrè pè tó ti rẹ pẹ̀lú wèrè pè. Fáyà ọ̀pọ̀ ṣe máa ní wọ́n fáyà. Anybody tí ó bá ti kọ̀ tó lóhun ò join strike tó wà nílẹ̀ ajẹ́rọ̀ ẹ̀yin náà ẹ ṣe normal o. Anybody tó bá ti kọ̀ láti ṣe kíni? Láti join strike yìí kẹ́ bójú Nigeria government jẹ́ káyé wọn polúkúrú muṣu. Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ gbà tẹ́lẹ̀ rẹ̀ yẹn pẹ̀lú wèrèpè ẹ máa fi nà wọ́n. Torí wọ́n ti wà confused, wọn ò mọ nǹkan tó ń fẹ́. Ẹlòmíì kàn pariwo kàn gbọ́ pé àwọn èèyàn ń sọ̀rọ̀ náà kàn ń sọ̀rọ̀ kàn ṣàsọpọ̀ òun náà ń sọ̀rọ̀ so wọn ò mọ nǹkan tó ń fẹ́ gan. Wọ́n ti Nigeria government ti pò wọ́n nínú papọ̀. Jọ̀ọ́ níwọ̀nba tó gbọ́ ẹ̀. Kí ni nǹkan tí wọ́n náà rí sí situation tó wà lẹ̀? Ẹ jọ̀ọ́, wọ́n ní bàbá Tinubu Mr. Igun ni. Wọ́n tún ní bàbá Tinubu. Wọ́n ní kíni? Wọ́n ní gbogbo àwọn boys yẹn pátápátá lẹ bojú wọn jẹ́ disappoint wọn. Wọ́n ní gbogbo wọn náà hide under the table tó ń gbójú pamọ́. Abálájọ tẹ́nibọ́dì ò lè sọ̀rọ̀. Ìgbà kan wọ́n tiẹ̀ ṣe ń ta bíọ́bíọ́. Nísìnyí ó ti ìrẹ̀wẹ̀sì ti dé. Ó ti rẹ everybody sára. Ojú everybody ti bó. Kò tí ì bó o. Ẹ ṣì ní long way to go. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀. Wọ́n ní ẹ̀pin. Àgbákòbá ní ẹ̀pin. Bàbá Tinubu bẹ́ẹ̀ tẹ̀ láṣẹ ẹ̀ lágbára láti ṣe.
ó là ń gbọ́ pé regional system yìí báyìí sìn àwọn kan sọ pé irọ́ ni àwọn kan sọ pé òótọ́ ni èké ìtẹ̀bá ẹ tí ẹ ṣe nǹkan torí ẹ̀kọ́ wà bẹ̀ yẹn ṣáá ni. àfi bí ìgbà tẹ lọ síbẹ̀ tán ní kẹ́ máa ṣẹ́ṣọ́ ìyà fún àwọn ọmọ Nigerians ojúmọ́ kan ìyà kan ní ara ìyà kan àṣà ìyà kan èdè ìyà kan kí ló dé bẹ́ẹ̀ bá ti gbélé yìí jáde lẹ́ni ìgbì ìyẹn la tún máa rán tó bá tún máa dọ̀la the next one tẹ́ máa tún ṣe á tún wọ́ọ̀sì jẹ́ ti ṣe sẹ́yìn ṣé nǹkan míì ti wà lọ́rọ̀ yín ni àní wọ́n ti tọwọ́ bọ̀ fún yín wọ́n ti tọwọ́ lé bọ̀ fún yín bàbá wọ́n ti tọwọ́ lé bọ̀ kí ní àṣìṣe òwe èdì rẹ̀ ó èdì Mr. President Igun èdì rẹ̀ ó èdì get anything. President Tinubu wọ́n ti fògùn àṣìṣe ó dẹ̀ pé òun náà gbé fún yín níṣẹ́ lẹ́kàn ń ṣì ṣe àtìgbà tẹ́ ti débẹ̀ kàn miss ẹ̀ get anything right. Yes, ṣé overconfident ló ń pa yín ni ẹ máa wá ṣé àwọn adviser tẹ́ kó rọra náà ṣe èrè ni ẹ wá sir President Bola Tinubu Igun wọ́n lẹ́yìn ni ìran tí Igun tí ń jẹbọ àjẹgbé ẹ máa pọ̀ eléyìí Igun eléyìí ẹ máa pọ̀ dádì Mr. Igun ẹ jẹbọ eléyìí gbé ó ti há yín lọ́fun Nàìjíríà tẹ há Tinubu lọ́fun ó ti tán ẹ rí Igun eléyìí jẹgbé o débi tákàlà màgbò ń jòkú o Nàìjíríà tẹ há yín lọ́fun ẹ pọ̀lẹ̀ kò ṣeé pọ̀ ẹ gbé mi ó nira kókó bàbá Tinubu what is the way forward ẹ lè invite àwa o káwa advice yín ṣe rí gbogbo àwọn tó dúró tì yín yẹn ọ̀tá yín ni wọ́n ò fẹ́ kẹ́ láṣeyọrí rẹ̀ níbi tí àwọn tó ní ọpọlọ tí wọ́n lè advice yín wà ẹ ta wọ́n nù ẹ fi wà géèmù òfò tẹ́ máa ń takiri ilẹ̀ ẹ wá kún àwọn òpònú afọ́fúngbẹ́mu àwọn tó jẹ́ pé ṣe náà fi Nàìjíríà kówó sínú àpò wọn tó fi yẹ́ rí ìṣe àkáǹtì wọn ẹ̀ ń kówó bẹ́ẹ̀ ṣe ń kówó lọ lẹ́ ń pín káàkiri lẹ́ ń toríṣiríṣi Nàìjíríà ti há yín lọ́fun ṣe rí níbi tá a bá dé yìí ẹ ní lójú oorun Mr. President Bola Ahmed Tinubu Igun ẹ lè lójú oorun o bẹ́ẹ̀ ni ojú yín máa bó ẹ ní fọkànbalẹ̀ ọkàn yín ò ní balẹ̀ ẹ̀yin Shettima gbogbo gọ́vnà sínétọ̀ mínísítà gbogbo yín gbàjà ẹ ní sùn pẹ̀yùn Indomie tán fi kerosene ṣe lọ́rọ̀ Nàìjíríà sí o sórun lójú gbogbo yín o Ọlọ́run ẹ ti bójú wájà má báyé yín jẹ́ ni èpèrè o èpè ẹ ní sùn ọkàn yín ò ní balẹ̀ gbogbo gọ́vnà gbogbo mínísítà sínétọ̀ Tinubu àti Mr. President Bola Ahmed Tinubu Mr. Igun ọkàn yín ò ní balẹ̀ a máa ké payín ni wọ́n ti ní ẹjọ́ náà kó fún wa nílẹ̀ Yorùbá máa rojọ́ payín jẹ jọ nítorí Ọlọ́run ó bá ti wo fídíò yìí ṣé o lè bá ṣe ẹjọ́ mo fẹ́ bi yín ṣé ẹ súnmọ́ gọ́vnà ẹ súnmọ́ sínétọ̀ mínísítà ọmọ Yorùbá ni o even councillor ṣé gbogbo wọn ìyálọ́jà ó sì bá mi share fídíò ìdọ́dọ̀ wọn jẹun fetí ara wọn gbọ́ bóyá ló mọ̀ pé àwọn ọ̀rọ̀ yìí máa ṣí wọn níyè wọ́n ní Mr. Igun ni Mr. President wa Igun tí ń jẹbọ wọ́n sì gbóògùn ṣiṣẹ́ fún wọn wọ́n ní Tinubu ti padà fìjọba ẹ̀ disappoint àwọn boys ẹ̀ má gbàgbé láti bá mi thumb up on this particular video tó bá ti dọ́wọ́ ẹ̀ bá mi share bó kó lọ fà jẹ́ kémi àti ẹ̀ pàdé níbi comment section ṣé o gbàgbé láti bá mi subscribe o àbí kò ti ẹ̀yin náà lójú ni pé láti yọ ọdún tí mo ti ń pariwo ká má lè ní 20,000 subscriber ó ga o mo sì ní yín o Ọlọ́run mi ìbínú ẹ kàn bá mi tẹ̀sán ọmọ náà ni ẹ bá mi gbé lọ sókè àgbà ẹ bá mi gbé sókè Ọlọ́run mo love yín àtẹ̀yìn àtẹ̀mí àti ìròpọ̀ àti ìwà tipẹ́tipẹ́ o drop your comments.